Aláàfin má bẹ̀rẹ̀ kan. Àtìbà nígbà yìí ti 63 ìgbà ayé Aláàfin Àtìbà ni òun dẹ̀ bímọ wọ́n pe ọmọ yẹn ní Adélù. Ọmọ yẹn ó nífẹ̀ẹ́ kan wọ́n tó jagun lọ́mọ yẹn náà ó lè jẹ́ ọmọ tó ní ọgbọ́n wọn gbà irú ọmọ yìí kò yẹ kí ó bá yàn kú irú ilé ìrọ̀lé ó dá dúró ọpọlọ ẹ̀ ó dá dúró ọgbọ́n ẹ̀. irú ilé ìgbìyẹ kù pẹ̀lú ó yẹ kí lè iṣẹ́ kù téèyàn bá lọ ìpàdé ti dàgbà wọ́n á pe ààrẹ pé ọ̀rọ̀ ọmọ yìí mi ò fẹ́ kó bá mi kú tí bá ti kú ọmọ yìí jogún mi kó jẹ lẹ́yìn mi onírara ẹ má bá ṣèṣe jẹ ọyọ bá ti kú wọ́n sì wọ́n mọ́mọ́ ni onírara ààrẹ gbọ́ mi onírara tẹ̀sán ẹ̀kú sọ́rọ̀ bẹ́ẹ̀ ẹ bá ti lọ ẹ̀yin pẹ̀lú ọmọ ìjọ ń lọ ni ẹ wá tún pé àwọn ará Ìbàdàn àwọn ọdẹ nínú lágbára nígbà ní Ìbàdàn àwọn nínú lágbára nígbà wọ́n wá pé àwọn baálẹ̀ Oyèsílẹ̀ Olúgbòde pé ọmọ iṣẹ́ tí bá kú mo fẹ́ kó jẹ ọba lẹ́yìn mi náà bàbá ló gbọ́ fẹ́ o kò lè jẹ́ àwọn tó pè báwo lọ lè jẹ́ sí Ààrẹ Ọ̀nà Kakanfò òun ni olórí ẹ̀ṣọ́ Aláàfin ṣùgbọ́n àwọn tó wà ní Ìbàdàn ní ìgbà tí wọ́n ti sọ wípé kí wọ́n ti kọ́kọ́ fi Baṣọ̀run jẹ síbàdàn ìyẹn Baṣọ̀run Ìbà Olúyọ̀lé wọ́n ti fi Olúyọ̀lé jẹ síbàdàn àti gbà yẹn ni wọ́n ti nẹ́nu so àwọn tó tún wá ń bọ̀ lẹ́yìn Olúyọ̀lé yẹn náà pẹ̀lú àjọṣepọ̀ wọn dánmọ́rán Aláàfin lò wọ́n gẹ́gẹ́ bí ọmọ ogun ní ìgbà yẹn tó dágbára Ọ̀yọ́ pọ̀ mọ́ gbàgbára Ìbàdàn ti pọ̀ kódà wọ́n ti dá àwọn ilẹ̀ Ìbàdàn kan àwọn ilẹ̀ Yorùbá kan fún wọn jẹ́ pé àwọn náà ń ṣe àkóso ẹ̀ nígbà yẹn so yẹn ni kábíyèsí sọ pé ó yà ó ìyẹn àbàdàn ṣẹlẹ̀ bàbá àwọn tí mo fẹ́ nílé yìí Oyèsílẹ̀ Olúgbòde ni baálé ìgbà náà káàtó àṣọ kábíyèsí a lè ṣe bẹ́ẹ̀ ọba pẹ̀lú ara wa ni àbíjẹ́ sọ pé yẹn nígbà tí Ọ̀rànmíyàn jẹ sọ́ọ̀fì ọmọ ẹ̀ ṣe wọ́n ní rárá Agànjú ńkọ́ wọ́n ní rárá Àjùwọ̀n ńkọ́ wọ́n ní rárá Àjàká ńkọ́ wọ́n ní rárá Ṣàngó ńkọ́ wọ́n ní rárá Ọ̀rànpọ̀tọ̀ níyù wọ́n ní rárá ọba ń fẹ́ fàbí mélòó la ti ń kalẹ̀ ṣọ́fọ̀ ọ́n sí wọ́n pẹ̀lú ọmọ wọn ní rárá. àwọn ọmọ tó dárúkọ yẹn ṣé àwọn ọba ti pẹ́ ni àbáwọn òfìrísẹ́ ọba. àwọn ọba ìpìlẹ̀ nìyẹn lẹ́yìn Kànràn òun ni Jáyìn jẹ àti ayé Jáyìn alùpùpù lẹ́yìn Jáyìn bóyá Àgànà kú eré lẹ́yìn Àjàgbó Àjàgbó ti jẹ ṣáájú Jáyìn ìgbà tó bẹ̀rẹ̀ ṣá ẹ̀yìn àwọn Àjàgbó yẹn ni wọ́n bẹ̀rẹ̀ ẹ̀yìn Aláàfin Àjàgbó ni wọ́n bẹ̀rẹ̀ káwọn ọmọ ààrẹ mọ́ ṣe àwọn iṣẹ́ yẹn wọ́n bẹ̀rẹ̀ tó gbọ́dọ̀ mo fẹ́ fàyọ níbẹ̀ ni wípé ó wá ṣàlàyé pé kì í ṣe bẹ́ẹ̀ ìdí báyìí wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí mi ìfẹ́ kó tẹ̀lé mi lọ ọmọ tó dáa ni òye ẹ̀dẹ́kùn ó ní ìrírí ó ṣe ẹ̀jẹ̀ kó sọ bẹ́ẹ̀ wọ́n ní ìgbàgbọ́ náà lọ bẹ̀rẹ̀ ṣe ẹ̀jẹ̀ káwa náà tún bẹ̀rẹ̀ lọ́nà míì nígbà tó bá ti tako ọ̀fẹ́ ṣùgbọ́n ọ̀kan ló gbé òde ilẹ̀ ẹ̀jẹ̀ káwa náà nígbà tí ọba ẹ wá àti bàbá wà fẹ́ jẹ́ kí ààrẹ wá sọ pé kí Adélù máa jẹ Ìbàdàn wà lóyún sẹ́yìn ọgbọ́n mi náà wà lọ jà nígbà tó wà ń jà fún yẹn lọ́wọ́. bẹ́ẹ̀ kọ́ ọmọ yẹn bọ́ sóde àpèlé bàbá ẹ̀. ó tiẹ̀ tó wá débẹ̀ ó jẹ ọba yẹn ààrẹ kóun sọ pé òun ò ní kì í olóhùn ìdọ̀bálẹ̀ fún un ìgbà tó ń wúyè kò débẹ̀ nígbà tó tún jẹ tán ogún tó jẹ́ ogún Ọ̀yọ́ ààrẹ Kúrúnmí tún ní kọ́ lọ kó wá ọba tún ní káwọn èèyàn lọ kó kíní yẹn wá ní Adélù tó jẹ́ ọmọ Àtìbà Kúrúnmí tún lọ kó àwọn èèyàn lọ jà lọ́nà lọ dá wọn lọ́nà àwọn tó tún rí mú Kúrúnmí tún kó wọn sínú ilé nígbòkùn ó tún dé wọn mọ́ ìjà yìí ó tún ní kọ́ bá kó wá fi tú àwọn tí ó rán níṣẹ́ sílẹ̀ ọba Ọ̀yọ́ nílẹ̀ Yorùbá níjà ilé ó ṣe ní ìṣe ó rí mi fi kọjá bẹ́ẹ̀ ló ṣe ṣe ìbò pẹ̀lú ọlọ́pọ̀ ọlọ́gbọ́n ọlọ́pọ̀ ọkùnrin mi tí mo fẹ́ fàyọ. kí ni ipò Kúrúnmí sí ọba yẹn. Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ẹ̀ṣọ́ olórí guard olórí ẹ̀ṣọ́ Aláàfin ló jẹ́. wọ́n ń ta wọn sí ọba.
ó ti kọjá yẹ gan-an ó ti ń ṣe pé Báṣọ̀run gan senior pátápátá ní Báṣọ̀run jẹ́ àwọn bá sọ pé ti Aláàfin nítorí wípé òun jẹ́ ọ̀rẹ́ bàbá ẹni tó wà lórí ipò sí ó sì ṣe bẹ́ẹ̀ pé àgbàlagbà lòun òun pẹ̀lú bàbá ẹ̀ ọmọ ẹ̀ ní ipò tó ju tiẹ̀ lọ. ìdí tó ṣe wá ń béèrè ìbéèrè tí mo wá ń sọ ni pé nígbà tó gbìyànjú bẹ̀rẹ̀ bí ọdún méjì tó dún gbóná táwọn èèyàn kú lọ táwọn èèyàn wá jíjọ́ kan ọ̀nà ibi tí oúnjẹ máa ń gbà wọ Ìjàyè wọ́n sọ pé tó wọn bá ti dí ọ̀nà oúnjẹ wọn ò ní lè jagun mọ́ Adékúnmi yóò ní lè jagun mọ́ yan àwọn Ògúnmọ́lá tó jẹ́ ààrẹ Ọ̀tún Balógun Ìbàdàn Ìbíkúnlé ti jẹ́ Balógun Ògúnmọ́lá jẹ́ Ọ̀tún Balógun nísìn wọ́n wá lọ dí ọ̀nà yẹn ní ọ̀nà Ìwáyè wà níbi ìṣòro nígbà tí wọ́n á débẹ̀ Kúrúnmí wá rán ọmọ títí ẹ̀ kó jẹ́ kó ló máa lọ la ọ̀nà yẹn káwọn alábàjọ́ má lè di ọ̀nà mọ́ ọ lọ́wọ́ Ògúnmọ́lá ṣe pé Kúrúnmí ọmọ Kúrúnmí ṣe parí nígbà tí Kúrúnmí wá mo rò pé bí ọmọ tòun yẹn kó bí ọmọ fẹ́ wò ṣe fún kọ́ máa pa. ọmọ tiẹ̀ pẹ̀lú àwọn Ògúnmọ́lá náà wọ́n sọ pé àwọn pé ẹgbẹ́ náà jọ jẹ́ lóògùn pé a máa ń to ipò ogun ẹgbẹ́ ni wọ́n jọ jẹ́ gbọ́ngbà tó ọmọ Kúrúnmí ó ní ẹ̀wọ̀n gbọ́dọ̀ ṣe nǹkan tó máa ká Kúrúnmí láyà kí ogun yẹn lè tètè parí torí ó ti ń lọ ọdún méjì ọ̀mí tí ń ṣòfò lọ wọ́n ti kó àwọn ọmọ ẹlẹ́rù ó ṣe pa ibi tí ìtàn mi ń bọ̀ nìyẹn ó ṣe pa ọmọ Kúrúnmí tó ń jẹ́ Àràwọlé nìyẹn ìyẹn lòún dẹ̀ dàgbà nínú rẹ̀ òun dẹ̀ gangan ni Dáúdù ẹ̀ tó ti gbójúlé pé tóun bá tiẹ̀ lọ Àràwọlé ló máa ṣe ẹ wá gbọ́rọ̀ ẹ̀dọ̀ ọkàn ẹ wá gbọ́rọ̀ nígbà tó wá pa tí ròyìn dọ̀dọ̀ ẹ̀ báyìí wọ́n ní kíní tó nǹkan tó mú dání kọ́kọ́ jábọ́ lọ́wọ́ ẹ̀ kò lè jagun wọn látọjọ́ yẹn tó ṣe gbé báyìí kó wọlé lọ tó ti wọlé yẹn ẹlòmíì ò rí wọn kò jáde tó fi kú tí mo obìnrin ló wá ti ń béèrè pé ṣé mo á jẹ̀bi bí kí ni kí ìbéèrè kí ni ìdáhùn ẹ̀ òun fẹ́ kí ọmọ gbẹ̀yìn òun ṣùgbọ́n kò fẹ́ kọ́ ọmọ gbẹ̀yìn ọ̀rẹ́ tòun kú lọ. ọmọ tiẹ̀ kí ló tó ń dùn òun pọ̀ mọ́ òun kú ọmọ tòun dùn ṣùgbọ́n kò fẹ́ kí ọmọ ọ̀rẹ́ tòun gbẹ̀yìn. ó jẹ̀bi tó pọ̀. èmi ò tíì sọ pé jẹ̀bi òun sọ pé ìṣẹ̀ṣe ní káwọn ṣe pé tọ́ba bá ti kú ọmọ ọdẹ ṣùgbọ́n àwọn kan ló dá kinní ilẹ̀ gẹ́gẹ́ bí mo yẹn sọ pé ọ̀rọ̀ wà dé àwọn kan ló dá sílẹ̀ tó bá ṣe pé wọ́n dá lẹ̀ ní tí wọ́n sì pa lè dá ẹ̀mí sílẹ̀ àbí báwo ló ti béèrè pé ṣé mo jẹ̀bi ìdáhùn ẹ̀ oníkálùkù ló lè fi sí ojúṣe aláwájú ó jẹ̀bi lọ́nà tó pọ̀ kódà. Wassalamu alaikum. ká má wòye lọ síbi.